Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo àwọn bàbá mi, àwọn màmá mi nínú ìkànnì aláyọ̀ yìí. Gbogbo àwọn tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, gbogbo yín pátápátá yín bàbá mi nínú ìṣọ̀kan ọmọ Yorùbá Foundation. Mo kí wa pátápátá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a kí yín. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní dédé àkókò tí gbogbo wa bá wà. Mo kí everybody pátápátá láì dẹ́nì kankan sí. Gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin màmá. Tó ọmọ Yorùbá àtàtà ni mí, tilétilé mi, tẹbítẹbí mi, tàràtàrà mi. Orúkọ tèmi ni Ọmọkọ́ládé Àṣàkẹ́. Mo mú quick one ni. Mo ní kí n sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Ìṣẹ̀yìn àti fún àtìlẹ́yìn bàbá wa Sunday Adeyẹmọ ọmọ ládéládéládé, aláàfin ládé, adé aládìkún la gbà fún aláàfin. Ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìṣẹ̀yìn yẹn báyìí nísìn. Ọ̀rọ̀ àwa Yorùbá ó dàbí ọ̀rọ̀ ẹni tó ní kó ṣe tó tí ò lè ṣe tó wá padà fẹ́ wá ṣe tó. Ẹ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní Ìṣẹ̀yìn báyìí nísìn. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Eléyìí lágbára ó kẹ́fìtì o. Nígbà tí wọ́n sọ pé wọ́n tún ń jí wọn gbé ní Ìṣẹ̀yìn, wọ́n ń jí wọn gbé ní Ìṣẹ̀yìn torí wọ́n ti gbé àwọn ìròyìn yẹn. Èmi náà kọ́ ni kémi náà tún sọ nípa ẹ̀. Ó ní àwọn kankan tí mo rí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà dẹ̀ máa rí. Wọ́n máa mú àwọn nǹkan yẹn tí mo rí yẹn. Ẹ̀yin ẹ wò nísìn, gbogbo nǹkan tí bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n fi jáde leléyìí o. Nǹkan tí wọ́n fi jáde gangan ni mo kàn ní kí sáré ṣe nítorí mo busy. Nǹkan tí wọ́n fi jáde gangan leléyìí. Ẹ wá wò, ṣé ó yẹ ká ṣìtúrí bí ajínigbé or something àbí whatever? Ṣé yẹ ká ṣìtúrí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ báyìí? Ṣe rí i pé ewu ń bẹ lóko lóńgẹ́. Wọ́n ní lóńgẹ́ fúnra ẹ̀ ewu ni. Kọ́lọ́run kó là wá nínú ilé. Nígbà tí wọ́n ní wọ́n jí Alhaji Jimoh kan gbé. Wọ́n ní bàbá náà wẹ́dà ni. Wọ́n tún jí bàbá kan Alhaji Moshood. Kọ́lọ́run ṣàánú. Despite pé bàbá yẹn san 40 million, wọ́n náà tún padà pa wọ́n bá ṣe gbọ́. Ṣé ó yẹ kó sì tún máa rí bẹ́ẹ̀ yẹn? Nígbà tí olóyè Sunday Igboho dẹ̀ jáde, gbogbo àwọn tó bẹnu àtẹ́lù ní àárín àwọn ọmọ Yorùbá yìí náà pọ̀. Àwọn tó tì wọ́n lẹ́yìn náà wọ́n wà. Gbogbo àwọn tí wọ́n tilẹ̀ sọ láàárín méjì pé irọ́ ni bàbá ń pa, ó fẹ́ kó wa fólóṣèlú ni. Sáwọn èèyàn dẹ̀ ríran, tí wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀, tí wọ́n rí nǹkan tí bàbá yìí dúró lé pé ẹ má pa àwọn èèyàn mi mọ́. Nígbà tí ti ìgangan ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn, bàbá yìí dìde. Àfíkà èèyàn ló máa sọ pé nǹkan tí bàbá wa Sunday olóyè Igboho tó ń ṣe nígbà yẹn, ìka yẹn ló máa sọ pé kò dáa. Nítorí wọ́n pa kúkúrú, wọ́n pa gígùn, wọ́n kàn kó gbogbo everybody. Wọ́n ń jí wọn gbé, wọ́n ń pa wọ́n, wọ́n gba ransom. Bàbá yìí dé dìde. Àwọn ìka èèyàn ó fẹ́ bàlújẹ́ ní ó fẹ́ ṣe. Èmi ò mọ ibi tí ìjọba ti máa wà tó yẹ pé orílẹ̀-èdè wà bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà yìí. Tó yẹ pé gbogbo nǹkan báyìí ó máa wà rampant gan débi pé wọn ò dẹ̀ tí ní rí solution ṣe sí till now. Okay, ẹ ṣe ẹ lé bàbá lọ. Ẹ ní bàbá ò ṣe pé kinní kan wọ́n wà níbi tán wà. Àwítán mo tún wá ń gbọ́ awuyewuye kan pé olóyè Sunday ń bá wọn bẹ̀. Ṣé olóyè Sunday Igboho ṣé òun ló ṣe àwọn èèyàn ni àbí àwọn ìjọba gan ló ṣẹ̀ wọ́n? Ẹ wo gbogbo nǹkan tí wọ́n ṣe fún bàbá yẹn. Wọ́n fi ojú olóore gúngi ẹni onílé ọlọ́nà ebi ò pa. Ó kàn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni, ó nífẹ̀ẹ́ àwa èèyàn, ó dẹ̀ dìde. Ẹ balẹ̀ ẹ̀jẹ̀ bọ̀nà jẹ́. Nísìn mò ń gbọ́ tán sọ lórí kíní pé olóyè Sunday Igboho dákun máa bọ̀ ńlé o.
ṣé ìwòyí láàárọ̀ wa sárúgbó ń sìnkún ọmọ ṣá àwa Yorùbá lèmi máa bá nítorí Yorùbá ni mí, nítorí pé wọ́n ní tí ikú ilé ò bá pa ni tòlé ò lè rí ni gbé ṣe báwọn Yorùbá yìí náà ni àwọn Yorùbá àwọn ni ẹni tó jẹ́ pé in fact mi mọ̀ nǹkan tí mo lè sọ fún àwa Yorùbá. Ìkánú Yorùbá pọ̀. Mo máa ń sọ pé àìnífẹ̀ẹ́ kò dá ká má máa nífẹ̀ẹ́, kò dá ká má máa nífẹ̀ẹ́ ara wa, gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa. Ìfẹ́ lọ́lọ́run náà fi dá ilé ayé ìṣẹ́. Èmi ò mọ̀ nǹkan tó dé tí àwọn èèyàn kọ̀ tó tí ẹ pé wọ́n like láti gbọ́ òótọ́ ọ̀rọ̀. Nísìn olóyè Sunday Igboho ti wá dẹni tó wúlò fún wa báyìí nísìn. Ẹ̀kẹ́ ní kò ṣe dáadáa, irọ́ ló gbé dání. Ẹ̀yin èèyàn Yorùbá yìí ẹ̀ sì rọra. Yorùbá ló máa sọ pé máa jó lọ mò ń wẹ̀ yẹn. Yorùbá ní abìdí yànyàn, Yorùbá ní mí, Yorùbá ní ìran mi, Yorùbá ní gbogbo nǹkan tí mo nílé ayé mi. Mi ń ṣe ìran mi, ìran Yorùbá, ìran ọmọ aládé ni mí. Nísìnyí wọ́n wá sọ pé Ìgbòho kíní kan ẹ̀kan lọ bá bẹ̀, ṣé ó ṣẹ̀ wọ́n ni, ṣé bàbá ṣẹ̀ wọ́n ni, àbáwọn ló need láti apologize fún bàbá yẹn. Àfi ìka èèyàn ló máa sọ pé Ìgbòho ṣe èèyàn kan, ìka èèyàn ló máa sọ pé Sunday Adeyẹmọ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ní pé wọ́n ṣẹ̀ wọ́n. Bàbá ò ṣe anybody, àwọn ìjọba ṣe bàbá gan. Nígbà tí wọ́n tún lọ sí kí wọ́n ti ń pè sí court tán win case wọn, owó tán ní kán dá padà tí náà wọn àti gbọ́ pé wọ́n dáwó yẹn padà. Bóyá wọ́n dẹ̀ tí wá gbé ìgbésẹ̀ tán ti lọ bá wọn tún lé wọn ṣe ní kọ̀kọ̀ táwa ò mọ̀, mi ì tí lè sọ o. Ìṣẹ̀lẹ̀ tó tún wá ń ṣẹlẹ̀ ní Ìṣẹ̀yìn nísìn tán tún wá ń jíyàn gbé, ṣé ó yẹ ká tiẹ̀ sì tún máa gbọ́ gbogbo yẹn ni. Adéyẹmọ ò ṣe dáadáa o. Nígbà tá Adéyẹmọ wà ní kò dé gbogbo nǹkan báyìí ló ń bá wa kápá o. Gbogbo nǹkan báyìí ló ń bá wa, ṣé wọ́n fẹ́ máa, ṣé àwọn tí wọ́n ń gbé èèyàn yìí tó ń gbé wọn pa, ṣé wọ́n fẹ́ jẹ àwọn èèyàn tó ń gbé pa? Because I don't understand. Ṣé èèyàn la dẹ̀ fẹ́ máa jẹ lórílẹ̀‐èdè ìsìn ni tí ẹran ti tán nílùú? Because mi mọ reason why tó yẹ pé wọ́n máa jí èèyàn gbé. Ṣé wọ́n fẹ́ máa, ṣé wọ́n ń ta àwọn èèyàn tí wọ́n jí gbé tán pa yìí ni? Mi ì tí mọ̀, bóyá tabarẹ́ni tí ó lè jẹ́ kí n mọ̀, I don't know. Ṣé wọ́n fẹ́ máa jí àwọn èèyàn tí wọ́n pa yìí? Ṣé wọ́n fẹ́ máa, I don't know. Ṣé wọ́n fẹ́ máa, in fact bóyá wọ́n dẹ̀ ti ń ta èèyàn, bóyá àwọn kan dẹ̀ ti ń jẹ èèyàn. Jínigbé lọ́tún, jínigbé lósì, ó yẹ ká dẹ̀ ti stop gbogbo ìyẹn kan ti stop ẹ̀. Kò sí ààbò tó péye ní ìlú. Gbogbo nǹkan tó yẹ kí ìjọba ṣe leléyìí o. Ṣebí Adéyẹmọ ò ṣàdẹ̀ sí ilé mọ́. Ẹ ṣe nǹkan tó tọ́, kẹ́ mú ààbò tó péye sí ìlú, kán yé máa jíyàn gbé mọ́. Enough of this. Wọ́n ní wọn ò jẹ́ kán rìn dáadáa, wọn ò lè rìn. Ìṣẹ́yìn tó yẹ pé ibùgbọ́ lọ́dọ̀ tiwa máa lọ ra oúnjẹ cheap níbẹ̀. Why? Kí ni nǹkan tó tún ṣẹlẹ̀? Why tí a sì tún nírú nǹkan báyìí lórílẹ̀‐èdè wa mọ́? Kò yẹ ká dẹ̀ rírú nǹkan báyìí mọ́ lórílẹ̀‐èdè Yorùbá mọ́. Ọmọ Adéyẹmọ ò mọ̀ ṣe o. Ọmọ Adéyẹmọ kò mọ̀ ṣe àbí? So ẹ̀yin tẹ́ mọ̀ ṣe o. Ibo làwọn Àmọ̀tẹ́kùn wà? Níbo ni gbogbo àwọn bóyá táwọn ìjọba sáyìn fún pé bóyá kán máa ṣe aláàbò, níbo ló wà? Where are they? Tó yẹ pé wọ́n sì tún gbéyàn ní ibi kan tó máa tún pè ní ilẹ̀ Yorùbá. Bóyá wọ́n ti ń jẹyàn, mi kúkú ń sọ àmọ́ bóyá wọ́n ti ń jẹyàn. Tabádẹ̀ rẹ ni tó sì ń rán wọn kán sì lọ máa kidnap. Àbọ̀ ń bọ̀ o. Gbogbo ṣèkàṣèkà rántí o. Gbogbo ẹ̀yin tẹ́sí ọmọ Adéyẹmọ síbi tó wà yìí náà ẹ rántí o. Kò ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láláì máa jìyà o. Ọmọ Adéyẹmọ kò ṣẹ̀yìn kò ròyìn. Ẹ tún lépa ẹ̀ ní ẹ̀ títí bọ̀tọ̀ Ọlọ́run ò fún yín ṣe. Ẹ̀yin èèyàn ibi, ẹ̀yin ìka èèyàn, ẹ̀yin tó yẹ pé kẹ́ni má ní pọ̀ jù nínú àwọn Yorùbá. Àwọn ìran ìmíì a máa rán ọmọ Yorùbá pé kó lọ pa ọmọ Yorùbá ẹgbẹ́. Níbo la fi ọpọlọ sí àwa ọmọ Yorùbá? Mo ní ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ní ìjọba tó wà níta yìí sí. Yorùbá nation ló going back ni o. Ṣé ń gbọ́rọ̀ pé gbogbo wa ti ń rìn sí àti nǹkan tó ń ṣẹlẹ̀? Yorùbá nation is coming. Yorùbá nation must stand.
ilẹ̀ Yorùbá la fẹ́ ní kíákíákíá. Tí ilẹ̀ Yorùbá bá wà, ẹ má gbàgbé o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, kò ní sí ajínigbé mọ́ o. Mo sì sọ bẹ́ẹ̀, kò ní sí ajínigbé mọ́. Gbogbo nǹkan tí Ìgbòho ṣe till now kò sí ẹni tó appreciate. Wọ́n appreciate nǹkan tí Ìgbòho ṣe. Nísìnyí wọ́n máa ń pe Adéyẹmọ ní ọ̀tún, wọ́n ń pe lósì. Kókó wá àbí kó tún wá bá a lọ fèsì sẹ́yìn. Agbákẹ́yìn ìjọba fúnra yín kẹ́kọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ àbí báwọn lọ ṣe ń pè wọ́n, kákò gbogbo wọn síta. Kán bẹ̀rẹ̀ sí ní lọ máa ṣọ́ gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn aláàbò, báwo la ṣe máa wà nílùú tí a ní lè rìn freely, tí a ní lè rìn lọ́sàn-án, nígbà tó tẹ̀ pé ọ̀sán gan wọ́n ń jíyàn gbé débi pé òru. Kí ló dé tó yẹ pé sí èèwà bí Ìgbòho mọ́ ṣe o. Ṣé oníkálukú ti ń jẹ breakfast ẹ̀ bí àǹtí mi tó yẹ pé everybody go chop breakfast. Na true, my dear sister, màmá mi tí Ọlọ́run ní Paul àbí, mo kí yín, everybody go chop breakfast. Na true. Ṣé ó ti ń yé wa báyìí nísìnyí? Ṣé wọ́n tuntun dé sẹ́yìn báyìí nísìnyí? Nítorí pé mi ò mọ nǹkan tó dé tó yẹ pé a máa fẹ̀tẹ̀ sílẹ̀, a máa palàpalàpà ní ilẹ̀ Yorùbá. Adéyẹmọ ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ wúlò fún yín. Lẹ́yìn kan lọ bẹ Adéyẹmọ, àmọ́ Adéyẹmọ ò ṣe anybody. Àfi ìka èèyàn sẹ́ẹ̀mọ́ ń sọ ló máa sọ pé ọmọ Adéyẹmọ ṣe èèyàn. Nítorí ìgbésẹ̀ tí bàbá wa ọmọ Adéyẹmọ, ọmọ ládéládéládé, ìgbésẹ̀ tó gbé kò kí ń ṣe ìgbésẹ̀ aburú, kò ń ṣe ìgbésẹ̀ pé wọ́n fẹ́ lọ ba ayé èèyàn kan jẹ́, wọ́n fẹ́ tún ayé wa ṣe ni, wọ́n fẹ́ jẹ́ kí ààbò tó péye kó wà nínú ìlú wa ni, wọ́n fẹ́ kí gbogbo wa náà ká lè free. Báwo la ṣe máa wà ní ìlú wa tó máa jí wa gbé tí àdẹ ní resolution sí till now? Àdẹ resolution sí till now. Kò sẹ́ni tó sọ̀rọ̀. Wọ́n ti àwọn ivat gan fẹ́ lọ àwọn ìjọba gan tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan kan ṣẹlẹ̀. Àwí tán àwa kan lórílẹ̀‐èdè Nàìjíríà, a máa sọ pé àwọn tó wà labroad ọ̀n rí nǹkan kan, wọ́n ń parọ́ ni. A sì rí àwọn tó sọ bẹ́ẹ̀, mo sì rí ọmọ Yorùbá tó sọ bẹ́ẹ̀. Wọ́n ní àwa táwa wà ní Nàìjíríà, ẹni yẹn ló sọ bẹ́ẹ̀ o, Nàìjíríà náà lèmi náà. Àwa táwa wà ní Nàìjíríà, àwọn ríran ju àwọn tó wà nílùú abroad lọ. Ní pé irọ́ ni most of ẹni tó wà labroad ń pa. Mo dẹ́ni yẹn lóhun, mo ní mi ìfẹ́, torí mi ò like class máa báyàn jiyàn. Mo ní okay, àwọn tó wà labroad yẹn wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀. Most of àwa táwa Nàìjíríà ewu ló fi bẹ́ẹ̀ lówó, à ń wá owó tá máa fi jẹun ni. Rówó ra data débi pé àwọn nǹkan tó ń lọ lórí social media. Ẹ wá lẹ́yìn lẹ ríran jù tán, kò sí wàhálà. Wọ́n bú ọmọ Adéyẹmọ títí. Àwọn tó ń bú yọ ebú sí lára, wọ́n yọ sí. Bàbá sì ń fi ebú yẹn rárá fi ń sanra. Bàbá ní bàbá tí ò ní problem. Bàbá tó yẹ pé Adéyẹmọ Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè àti gbogbo àwọn tó ń rìn ní Yorùbá nation tó ń gbé dání lótìtọ́ àti òdodo, gbogbo wa báyìí ẹ̀mí gbogbo wa máa gùn. Gbogbo ẹni tó ń ba Yorùbá nation jẹ́, àwọn náà máa wọlẹ̀ bí àrà. Ó ti di dandan. Gbogbo àwọn tí wọ́n ba Yorùbá nation tó dẹ̀ mọ̀ pé Yorùbá nation wúlò fún gbogbo èèyàn, wọ́n dẹ̀ mọ̀ nǹkan tá a fẹ́ ṣe nínú Yorùbá nation, wọ́n mọ̀ nǹkan tí Yorùbá nation dá lé lórí. Gbogbo wọn tí wọ́n ń bà jẹ́, wọ́n máa wọlẹ̀ bí àrà ni o. Nítorí pé enough of this, ìtẹ̀jẹ̀sílẹ̀ yóò ti tó. Kí ló ṣẹlẹ̀? Tó bá dẹ̀ pé ẹ ti fẹ́ joyè China tán, bóyá tán náà ń jẹ̀yàn, ẹ kúkú sọ fún wa. Àbí wọ́n sọ pé ilé bàbá ọmọ kì í bẹ ọmọ lẹ́rù la gbọ́. Èwo wà ní pé kadẹ̀ tí máa rìn nílùú wa mọ́. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò tí ì tó yín ẹ̀jẹ̀ tẹ mú àti èèyàn tẹ pápápá, ara èèyàn tẹ jẹjẹ, kò tí ì tó yín ni? Kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ ọ̀dájú, ẹgbẹ́ awo ọ̀dájú wo lẹ́yìn? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn burúkú, ènìyàn bíi ẹ̀kọ́ awo ọ̀dájú wo lẹ wọ̀ báyìí torí Ọlọ́run? Tẹ́ ẹ wá ń fi gbogbo ẹ̀jẹ̀ ènìyàn tí ẹ fi ń mú mi tó ń dé ń pààyàn táàrí kankan. Ẹ wá ń wá Sunday ń sìn, ẹ ń wá ọmọ Adéyẹmọ. Wọ́n sì máa bá òfin ni, wọ́n máa sì bá òfin bàbá wa Sunday ọmọ Adéyẹmọ, wọ́n máa bá ò.
so wọ́n á pààyàn ní sẹ́yìn wọ́n á pe bàbá Sunday Igboho àwọn kan ń kọrin ẹ bá wa dáríjì bàbá Sunday Igboho kí ni bàbá yẹn ṣe kí ni Sunday Igboho ṣe ẹ bà lé ẹ̀jẹ̀ ẹ pèèyàn sínú ilé ẹ fìyà jẹ ẹ bà gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ ẹ tún wá sọ yí pé bí òun ló ṣẹ̀ because I don't know ṣé àfihàn ń wo ojú rere president ni àwọn tó ń kọrin because mo kàn ń rí tí wọ́n gbé gbogbo kí ni mo wá wò pé wọ́n gbé ọpọlọ mi kalẹ̀ mo ṣé bàbá yìí ṣe ni ó máa ń jà fún wa ni even gbogbo àwọn tó wà lórílẹ̀‐èdè Yorùbá tó jẹ́ àgbààgbà lọ́mọ̀ pé nǹkan tí ọmọ Adéyẹmọ ṣe nǹkan tó dáa ni àfi tí wọ́n fẹ́ tọwọ́ àbòsí bọ̀ tó bá fẹ́ tọwọ́ àbòsí bọ̀ òun náà máa sọ pé kò ń ṣe nǹkan tó dáa ó fẹ́ dà lórí irọ́ ni nítorí pé àwa Yorùbá kì í sábà máa ń fẹ́ support ara wa ọlọ́tẹ̀ ọ̀dàlẹ̀ ló pọ̀ jù náà àwa Yorùbá which is very bad ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ìfẹ́ mà ló máa dà ìfẹ́ mà ló máa jẹ́ ká rí nǹkan tó dàgbà Ọlọ́run gan ti dá ẹ má bínú ẹjọ́ nẹ́tíwọ̀kì yẹn ló lọ díẹ̀ èmi ò mọ Ọlọ́run gan fẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa tó yẹ pé ìfẹ́ ti wà ní àwọn àárín àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣé tí rí gbogbo nǹkan tí bàbá wa Sunday gbé lásìlẹ̀ yẹn wàláì gbogbo wa máa support ni wọ́n ní àgbájọwọ́ àmì nǹkan ọmọwé pa ẹ̀mí ẹ má bínú àgbájọwọ́ la fi ń sọ̀yà bí tọ̀ ẹ ṣáàbà mi gbà bẹ́ẹ̀ jọ tó yẹ pé ìfẹ́ wà láàárín wa láti ilẹ̀ ni bí bàbá wa ṣe dìde àti bàbá Bánjí Yorùbá nation máa ti gbà wọ́n á rán àwọn ìdun kan wá àwọn ìdun ajẹnirun amú ẹ̀jẹ̀ gbẹ́ wọ́n mú wọn wá wọ́n da Yorùbá nation tí wọ́n lọ́dàrú o wọ́n da Yorùbá nation tí àwa sọ yìí tí a fẹ́ kí onílé àti àlejò kan ní free and kí gbogbo èèyàn máa jọlá Yorùbá nation yẹn Ọlọ́run ló ń tukọ̀ ẹ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pọ́lọ́run ló ń tukọ̀ ẹ̀ eléyìí tí Ọlọ́run gbé sí bàbá wa Sunday ọmọ ládéládé lọ́wọ́ ọmọ Adéyẹmọ owó bàbá dámi lè tí Ọlọ́run gbé sí wọn lọ́wọ́ Yorùbá nation òtítọ́ àti òdodo ni but people don't know níṣe ni wọ́n believe pé irọ́ ni kí ló gbé dání ọ̀pọ̀lọpọ̀ àwọn pé kàwé àwọn ọlọ́tọ̀ọ̀tẹ̀ náà ló ń tẹ̀ wọ́n rì àwọn tó ń kàwé dà kí wọ́n ṣe àwọn tó ń kàwé náà wọ́n bà gbogbo orílẹ̀-èdè yẹn jẹ́ wọ́n jẹ́ kí everybody kọ́ máa sá kúrò lórílẹ̀ báwo ni ilé wa ṣe máa bà wá lẹ́rù láti gbé mi ò máa rírò àwa Yorùbá yìí rí o àwọn ìran mi kò sí èyí tó kàn mí pẹ̀lú àwọn ìran mi ìran tèmi òun lèmi ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí gbogbo wa ọba tá a bá ya change ká kúrò nínú ọ̀tẹ̀ ká kúrò nínú ìbàjẹ́ ká kúrò nínú ìtẹ̀m̀bẹ̀lẹ̀kún tó bà gbogbo ilé ayé jẹ́ nsìn ká fi ìfẹ́ kóra wa jọ ká fi ìfẹ́ ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí Yorùbá nation tá bá gba Yorùbá nation ìsinmi máa dé fún wa gbogbo nǹkan tá a fẹ́ tí Ọlọ́run rán wa wá sílé ayé pé ká wá ṣe ní rere àárí ṣe lásìkò tá a bá gba Yorùbá nation ilé ìwé ọ̀fẹ́ gbogbo ẹ̀wọ̀n ti kà sí wa létí gbogbo nǹkan tá a fẹ́ ṣe kò ń ṣe bíi ti Nàìjíríà jẹgúdú jẹrà o kò ṣe bíi ti Nàìjíríà tó kọ̀ ọ̀bà tó yẹ pé Nàìjíríà ló máa sọ nǹkan tó fẹ́ jẹ́ ní fúnṣu ẹ̀ fún ẹ but nǹkan tí wọ́n nílò láti ṣe lọ́kùn ẹ tó fẹ́ ṣe tó pé kíní lóhùn mi ṣe o ohun mi tẹ́ pé mo dẹ̀ fẹ́ máa ṣe bí wọ́n ṣe ń ṣe aṣọ mo fẹ́ máa méèdè aṣọ gangan Yorùbá nǹkan tó fẹ́ láti ṣe Yorùbá nation tá a bá gbà òun ló máa jẹ́ kó lè ṣe o òun ló máa fún ẹ ní nǹkan tó fẹ́ yẹ Nàìjíríà òun ló máa determine ló máa dictate Nàìjíríà ń dictate fún yàn ni à ń sọ́nsìn nítorí pé òkè bàbá wa Bọ́lá Ahmed ti wà ń bẹ́ àbí Yorùbá ni wọ́n ní kán ṣe tiwọn tí bàbá yìí bá kúrò ń bẹ̀ kí what next tí wọ́n bá ṣe tẹ́nà wọn tán kí ni nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀ ṣe pé ọwọ́ àwọn jẹgúdú jẹ láyẹ̀ náà ló tún máa padà sí ṣé kò ń ṣe pé gbogbo àwọn tó ń bàjẹ́ náà ló tún máa padà sí because we have to think very well lórí Yorùbá nation a ní láti rò dáadáa nǹkan tá bàbá ń sìn bàbá Tinubu ẹ má bínú sí mi the network is ó ń ṣe bákan ẹ bá wa máa like ẹ bá wa máa share ẹjọ ẹ bá wa máa like ẹ bá wa máa love so tí bàbá ìbá kúrò ń bẹ nǹkan kí ni ó fẹ́ ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá nation táwa fẹ́ Yorùbá nation la fẹ́ kíákíá la fẹ́ bàbá Tinubu tẹ́ bá ń gbọ́ ẹjọ
ẹ bá wa gba Yorùbá nation, ó dọwọ́ yín báyìí, ó dọwọ́ Ọlọ́run. Nítorí pé bàbá Sunday Igboho wọ́n ti sọ pé wọn ò mọ̀ ṣe, bàbá dẹ̀ ti ra fọwọ́ lẹ́rọ̀, bàbá ní bàbá sì ń wò. Èmi tiẹ̀ like bí bàbá tiẹ̀ ṣe ń wò, èmi like, èmi nífẹ̀ẹ́ bí bàbá ṣe ń wò, kò ń ṣe pé bóyá ìkà, because wọ́n ti gbé ìgbésẹ̀ yẹn, àwọn lọ́tẹ̀ wọ́n dìde kìíní kan oríṣiríṣi, wọ́n tún wá ń jíyàn gbé nígbà wọn ni president mi sì tún wọlé, ẹrú ó máa bá wọn pípù ìkẹ́, wọ́n tún wá ń jíyàn gbé nísẹ̀yìn. Wọ́n ní Alhaji Jimoh wẹ́dà ni man yẹ, wọ́n ní ó jí wọn gbé, wọ́n ní Alhaji Wasiu Moshood wá mọ̀ dàbí kí tiẹ̀ lọ pé wá mọ̀ wọ́n ní wọ́n gba 40 million lọ́wọ́ wọn, despite that pé wọ́n sanwó yẹn wọ́n tún pa wọ́n. Kí ló dé? Kí ni gbogbo owó tẹ̀ ń gbà? Kí ló tún ṣẹlẹ̀? Ẹ jíyàn gbé, ẹ tún pa, ẹni kéèyàn mówó wá, ẹ tún pa, ẹ tún bà yé ẹni ẹlẹ́ni jẹ́. Ṣé àwa ni kí ló dé? Ṣé Ọlọ́run ò dá wa ń pé ká máa para wa náà? Ẹ wo, kò ṣe ọ̀rọ̀ pé bóyá think before you do. Àwọn èèyàn ìkà ní bàbá mi Prince Adéwuyì Sunday. Kò ṣe bí kí bàbá máa wò, kí bàbá máa sinmi ni. Ẹni tó ní kó ṣe tó ni tí ò lè ṣe tó, ó máa padà wá ṣe tó. Òkúta tí àwọn ìmàlẹ́ kọ̀ sílẹ̀ ó máa padà di pàtàkì igun ilé. Òkúta tí gbogbo àwọn èèyàn ibi, bàbá wa Sunday ti di akọ òkúta àpáta tí kò lè dá, tí ayé kankan ò lè dárí sọ. Ó padà wá di igun ilé fún gbogbo wọn, gbogbo àwọn ọlọ́tẹ̀ tó ń ṣọ̀tẹ̀ bàbá yẹn ni o. Gbogbo àwọn tó forúkọ wọn náà make owó, gbogbo wọn náà jáde, wọ́n bú wọn sìn. Ṣé mọ̀ yín pé orí má jà jògùn lọ? Ẹlẹ́dẹ̀ ẹlòmíì gan á máa jà fún, tó yẹ pé kò tiẹ̀ nímọ̀ pé ẹlẹ́dẹ̀ òun gan jà fóun. Bẹ́ẹ̀ ni, kò ní mọ̀. Wọ́n sọ̀rọ̀ ẹ̀ lóríṣiríṣi ní aburú ní gbogbo ẹ̀. Bàbá ò fọhùn, mú láìkí wọn bọ́n ṣe dá. Wọ́n ní dóò tí bàbá bá wá lé náà kò sí nǹkan tán lè fi bàbá ṣe, kò sí nǹkan tán lè ṣe. Bàbá di ẹni tí Ọlọ́run yàn ní Sunday Igboho, igi tí Ọlọ́run alààyè kan tó lè fọwọ́ fàtú, ẹni tọ́lọ́run yàn kò sẹ́ni tó. Ẹ má bínú o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe bó ṣe rí. Bí ọba Ìṣẹ̀yìn sọ pé ìlú àwọn wà ní àlàáfíà, ìlú wọn wà lálàáfíà. Ẹ má bínú o, nẹ́tíwọ̀kì yẹn ni wọ́n sọ pé bàbá Paul, wọ́n ní ọba Ìṣẹ̀yìn sọ pé àwọn wà lálàáfíà. Ìgbòho tí ẹ lè wà àlàáfíà náà wà náà ń ké gbàǹjarì pé wọ́n ti ń jí wọn gbé. Ìgbòho, in fact bàbá wa Ìgbòho tí ẹ lè wà. Ẹ̀wọ̀ ẹ má bínú, nẹ́tíwọ̀kì ni o, ẹ má bínú. Ẹ bá wa máa like, ẹ bá wa máa like, ẹ máa love ẹ jọ̀ọ́. Ẹ bá wa máa like, ẹ máa love. Ìgbòho èmi gan mo like bọ́n ṣe wà níbẹ̀, mo like bí bàbá wa Sunday Igboho ṣe wà níbẹ̀ yẹn o. Gbogbo bá network ò fẹ́ ká ṣe show, ẹ bá wa like, ẹ bá wa like, ẹ bá wa like ẹ jọ̀ọ́, ẹ bá wa like o. Network ò fẹ́ kí n ṣe nǹkan tí mi ń ṣe yìí o, but tọ́lọ́run ló máa ṣe. Èmi ti sọ ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho, èmi kúkú láìbọn ìjókòó. Kán jókòó wọn, kán má dẹ́ anybody lóhùn, tí ara bá ta wọ́n, tí orí bá ta wọ́n.